méjì ní ṣáájú agbóni ní ẹsẹ̀ méjì ní ìjàgbọ́n ọ̀nà kúrú ìjàgbọ́n ọ̀gá. wọ́n ti gbowó lọ sàn. wọ́n gbé kí ni lọ. 30 million. mo fẹ́ kẹ́ mọ̀ pé ìyà ń jẹ wọ́n ni tó bá jẹ́ pé bí o pa wọ́n ni wọn ò ní gbé bọ́kàn máa jalè mi ò wá nítorí ẹ̀ sọ pé owó tí mo fẹ́ pín fún àwọn èèyàn mi ò ní pín mọ́. Dèmọ́lá o nínú rẹ o nínú rẹ. gbèsè. 30 million ni Dèmọ́lá fẹ́ pín fún àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́. irọ́ ló pa. wọn ò mọ eléyìí jẹ́. ẹ mọ̀ ṣe. a gbọ́ pé ọkọ ẹ̀ ó ṣògùn owó. ọgbọ́n ọdún jẹ́sí ti ń sáré ẹkún wájú ló máa ń kí ilẹ̀. a kì í kí bẹ́ẹ̀ ṣoṣo lójú a kì í kú ọ̀rọ̀ mọ́lẹ̀ ojú ẹni kì í fún nílé jẹ́ ayọ̀. ọ̀yá yìí.